odidi ejò ọká ònígbò là á ṣe é ṣe àwọn àgbàlagbà ní nǹkan tó pọ̀ lọ́wọ́ gbogbo wa ní mòṣì o. odidi ejò ọká nù tí kẹ̀kan yọ sọnù ń bẹ̀ ọ wà mú atari kan odidi atari kan ni ó kì í bọ̀ lẹ́nu sórí tó o bá fẹ́ kì í bọ̀ lẹ́nu ọfọlọ́run bí ó rọra o má jẹ egun rẹ̀ ogún ọ lọ́wọ́ o kọ́mọdé kí àwọn afágbé ló fi iṣẹ́ kan lẹ̀ ló ń wá ṣe ó gba mẹ̀sọ̀mẹ̀sọ̀ òdínú tá a fi ní owó ká tútù tó o bá rọ́ ká tútù tó jẹ́ pé gbígbẹ ni ọkọ́kọ́ gbọ́dọ̀ sóòkì ẹ̀ kó ti rọ̀ dáadáa kó fi lè rẹ́nu rẹ̀ yà ọkàn rà fàtàrí ha lẹ́nu. egun ti eléyìí egun yẹn lọ́wọ́ ọmọ fọlọ́run bí ọ́ o torí wípé èèyàn máa ń láhàn mi bàtà kéré tù ẹgbẹ́ mi náà mú gi lọ́wọ́ ni ẹgbẹ́ mi mú gi lọ́wọ́ ni fi ń tì sí ṣẹ́rí tẹ́ bá wá ti ki atare bọ ẹnu ọká yìí tán mo fọlọ́run bẹ̀ mọ́ fọwọ́ bọ́ o tọ̀ tó bá gbọ́ pé ntọ́ka bá fẹnu sọ ẹnu ọká ní kú sí àtòkú ọká àtàyè ẹ̀ oró ni ẹ pé a ti fi atare ha lẹ́nu òní ṣẹ́tìrí atare wà lẹ́nu ẹ̀ ṣẹ́rí àwọn àgbẹ̀ sínú àgbàdà báyìí àgbèsí tí atare yẹn ò ní bọ́ ògùn mà dé oṣooṣẹ́ mà dé ẹ dákun ẹ láìkẹ ṣíà mo fọlọ́run bẹ̀ yín ẹ láìkẹ ẹ ṣíà ẹ láìkẹ ṣíà á wàá kó epo aṣínrín mẹ́ta sí i epo aṣínrín mẹ́ta á kò sí òní ení èjì ẹ̀ta lògùn bá dé tó bá ti jó tán bò ló ṣe mọ́ ẹ̀ ló tó bá jẹ́ pé ọtí ló mọ́ ọ là tó ti nílò tó mọ́ ọ là máa fọtí lò láàárọ̀ kùtùkùtù tó bá dẹ̀ jẹ́ wípé omi gbóná lọ́mọ́ ọ là máa fi lò ó tó bá sì jẹ́ pé ẹ̀kọ́ gbóná lọ́mọ́ ọ là láàárọ̀ wọn á máa bú sí díẹ̀díẹ̀ máa fi lò tó fi lò tán ìgbà tó bá fi lò láàrin ọ̀sẹ̀ méjì rẹ kó o dúpẹ́ fọlọ́run nọ́mbà tẹ́ pè mí sí bóyá ìwọ náà ń fẹ́ kábọ̀ ṣe àbọ̀ fẹ́ ra ilé yìí gangan mo jẹ́ fẹ́ ta ilé yìí báyìí ìwọ tó bá wà láǹfààní tó wà lọ́rùn láì bàbá oṣù rẹ̀ tẹ fodidi ọká ṣeun mo fẹ́ rà á sì bọ̀ fi ránṣẹ́ nọ́mbà tó pè mí sí rèé 080 30 45 6383